ìwọ tó bá yára sáré lọ dán oògùn èyí wò. Oògùn kí lọ dán wò, kì í ṣe gbogbo ìgbà láàmà sọ pé oògùn kárí ṣe ẹjẹ́ a máa wá ìsọ̀ náà, ó ṣe pàtàkì púpọ̀. Oògùn kí wá lè yí oògùn ìbọn tó dájú tó dára púpọ̀, àmọ́ Ọlọ́run dájú jùlọ o. Oògùn ìbọn tó dára púpọ̀, oògùn àwọn bàbá wa. Ìwọ tó bá ṣògùn yìí kó tó lò fún gbogbo àwọn ọmọ rẹ o. Rí ọ̀rọ̀ Nàìjíríà kò yé anybody mọ́. Tá bá ti ń sọ ara wa ká tó máa sọ àwọn ọmọ wa, tàbí lágbára Ọlọ́run àní sí rìn, òní sí ìbátá mọ́ wa. Ìjọ tí wàhálà bá wà lójú ọ̀nà àní rìn. Àti máa ká ní mọ́lé, wọn ò ní ká wa mọ́lé. Oògùn kí lẹ́ lọ wá, oògùn bá tó dára òun lè yí. Kí wá lẹ́ lọ wá, ẹ lọ wá ewé àìlú. Ewé àìlú tí ò lú níbì kankan. Tó bá ti lú níbì kan, tẹ́ bá lò kò ní ṣiṣẹ́ o. So ẹ farabalẹ̀ wá àwọn ewé yẹn tẹ́ rí pé kò lú níbì kankan. Ewé yẹn mélòó lẹ́wà lọ wá, ẹ lọ wá 201. Mélòó mo pè 201. Tẹ́ farabalẹ̀ wò tẹ́ rí pé kò lú níbì kankan. Ewé àìlú. Kí lẹ́tùn wá lọ wá, ẹ lọ wá ọmọ atare. Ọmọ atare 201. Ọmọ atare yẹn náà ẹ kàwó dáadáa tẹ́ rí pé ó pé 201. Ṣé wá rí ewé méjèèjì yẹn á kó sínú ike white. Á kó sínú ike white. A wá kó ewé àìlú yẹn, á kó sínú omi yẹn, á kó sínú ike yẹn. Á kó ọmọ atare 201 yẹn, á kó sínú ike náà. Ó di méjì. A wá lọ wá omi a wá lọ bu omi, a wá bù sí. Omi tó dá tá mọ̀ pé yes a lè mu. A wá bù sí. A wá mú dérí ike yẹn, a wá dé. A lọ gbé pamọ́ dijọ́ kejì. Láti dijọ́ kejì lọ ó ti bẹ̀rẹ̀ múmu o. Tá bá wá ti wá tó bá dijọ́ kejì á sì á yọ gbogbo ewé bẹ́ kúrò. A wá mú àjọ á tó fi jọ ewé yẹn so that gbogbo ọmọ atare náà tó wà ńbẹ̀ náà yọ kúrò, yọ wá ṣẹ́kù omi nìkan. Ṣé wá rí omi yẹn ẹ máa fún àǹtẹ́bá àwọn ẹbá fún àmọ́ yín ẹ̀yin náà mú. Tẹ́ ẹ bá tún wá fẹ́ dán wò, tẹ́ bá fẹ́ mọ̀ pé ṣé kìíní ìṣóògùn ni, ẹ lọ ra díẹ̀ kan, ẹ mú omi yẹn ẹ bù sí ní ẹnu. Tẹ́ bá mú omi yẹn tẹ́ bù sí ní ẹnu, nígbà tó bá tó bí 1 hour, ẹ lọ dán wò, ẹ lọ yìnbọn máa wò. Pẹ́kẹ́ ni yọ máa fò tí ó máa jó. Bẹ́ẹ̀ ni mo sọ. Àmọ́ ewé yẹn kò gbọdọ̀ lú rárá. Oògùn bá tó dára tó kọ̀nfàmù ni. Ẹ lọ sí lágbára Ọlọ́run yọ bá ilá mu.